bẹ́ẹ̀ pàtàkì tó ṣe pàtàkì jùlọ ni pé hepatitis tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó póríṣiríṣi o. ẹ ṣáwò. ẹ ṣe tí a bá ní ìkúrọ̀ tí ara wa jẹ́ kó bí oríṣi méje. méje. bẹ́ẹ̀ ni. ẹ já bẹ̀rẹ̀ látòrí àkọ́kọ́. èkíní ni bàbá lè mú bẹ̀rẹ̀ ní torí àkọ́kọ́. àsọ̀sẹ́ rí hepatitis A ó wà ńbẹ̀, hepatitis B náà ó wà ńbẹ̀, hepatitis C náà ó wà ńbẹ̀, hepatitis D ó wà ńbẹ̀, hepatitis E ó wà ńbẹ̀, hepatitis F ó wà ńbẹ̀, hepatitis G ó wà ńbẹ̀. Gbogbo rẹ̀ ṣe lọ ní ìpàsípàyà nìyẹn. Wọ́n ṣe lọ nìyẹn. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí hepatitis A. ẹ ṣe hepatitis A ó nìyí. ká tó bẹ̀rẹ̀ ń bẹ̀ bàbá ẹ jẹ́ ká ṣe báyìí náà ń bọ̀ wá. ẹ̀yin tẹ́ ń wò wá lórí ètò ní ìkànnì Prince FM Radio, ìkànnì tó wà lórí ayélujára, ẹ máa lọ sórí Omeni Owo TV lórí YouTube, ẹ subscribe síbẹ̀, tàbí kẹ́ máa lọ sí Prince FM Radio, ẹ máa lọ sí péjì wa lórí Facebook Prince FM Radio, ẹ lọ síbẹ̀ kẹ́ like ẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa share. Olóyè Babátúndé Adésínà là ń gbà lálejò lórí ètò. Nílùú Àbújá àti ìlú Èkó wọ́n mọ bàbá yìí dáadáa. Ìta ìgbéyẹ̀wò ni ọlọ́ọ̀nú. Ìlú Ìbàdàn náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló ń fa ọlọ́ọ̀nú? Ṣó lè pààyàn? Ìgbà wo ló lè pààyàn? Bó la ṣe lè tọ́jú ẹ̀? Kí ló ń fa gangan? Àti ọ̀nà àbáyọ. Ìní Olóyè Babátúndé Adésínà náà ṣí wa lójú ẹ̀mí lórí ẹ̀. Ìwọ tó bá ní dákun, wàá pe bàbá sórí aago. Ẹ ti bá gbé wá sórí ètò, ẹ tó bá lórúkọ kì í tún wórí kì í sí láíláí. Èyí tí bá ti polówó fún yín confam ni. Mo sì ń bá a ṣì wà lórí ètò náà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ máa bá mi share. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ máa bá mi share. Olóyè Babátúndé Adésínà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ látòrí hepatitis A. Kí la ń pè ní hepatitis A? Ìlera lọ́rọ̀ lẹ́tọ̀ pẹ̀lú Babátúndé ọmọ Balógun àtolóyè Babátúndé Adésínà. Ẹ̀yin tí ẹ ń wò mí, Ifásọlá Babátúndé ẹ máa bá mi share. Okunola Olúdélé, Hussein Ismail Ọ̀kẹ́, àfáà mi dáadáa, Mutiu Afọlábí, bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share. Àlàbí Tajudeen Atóyèbí, Fọláṣadé Ògúnlẹ́yẹ, Adéoyè Timothy, Sùrájùdín Àyìndé Lawal. Ọba àrí Ògbóni Arífálájogún, bàbá nílùú Ilé-Ifẹ̀, bàbá ìbà, ẹ kú ọjọ́ mẹ́ta, ara àwọn oníbàárà mi pàtàkì tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. Bàbá ṣẹ̀dẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà ní. Olórí FM Sófúnmádé, bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share. Faisal Dawood Olúwakẹ́mi, àbúrò mi dáadáa, àwọn ti Peters, Salam Abiola, Olóyè Babátúndé Adésínà ní àlejò mi lórí ètò, ẹ máa bá mi share. Bàbá hepatitis A. Bẹ́ẹ̀ni, tí a bá sọ̀rọ̀ nípa hepatitis A, ó jẹ́ àìsàn kan tó yẹ pé kì í ṣe kó lágbára tó bẹ́ẹ̀ lọ títí. Kò lágbára tó bẹ́ẹ̀ lọ títí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣáà wò. Ọ̀nà tí ò fi lágbára bẹ́ẹ̀ lọ títí ni pé tí ó bá ṣe ọmọ láti inú oyún, ó máa ń jáde láti inú oyún. Pé nígbà tí a bá bí ọmọ bẹ́ẹ̀, ẹ rí i pé ojú rẹ̀ dàbí pé ó fẹ́rẹ́fẹ́ bí òféèfé bí yẹ́lò báyìí, ó fẹ́ yẹ́lò bí òféèfé. Wọ́n máa ti irú nǹkan bẹ́ẹ̀, àwọn dókítà tí wọ́n máa ṣe sí irú ọmọ bẹ́ẹ̀, wọ́n á gbé lọ síbi abẹ́ iná, iná báyìí tí wọ́n á gbé sábẹ́ rẹ̀ tàbí tí wọ́n gbé sínú oòrùn fún bí wákàtí kan. Ìyẹn kì í ṣe oòrùn akọ oòrùn, ìyẹn bí oòrùn tó bá ṣẹ̀ ń jáde láàárọ̀ kùtùkùtù tó bá gbé ọmọ sẹ́lẹ̀, wọ́n á fi aṣọ bò lójú, àwọn ajẹ́kú wà bẹ́ẹ̀ fún bí wákàtí kan. Lẹ́yìn wákàtí kan wọ́n á gbé ọmọ náà kúrò. Nígbà tó bá ti bẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan, kì í ṣe oògùn lọ títí. Òbí ọ̀tẹ́ bá tọ́jú rẹ̀, wọ́n lè gbọ́ oògùn fún láì jẹ́ kó lè tètè dánú ara rẹ̀. Ṣé hepatitis A nìyẹn fún ọmọdé? Bẹ́ẹ̀ni. Ọlọ́ọ̀nù náà ń pè yẹn náà ni. Ọlọ́ọ̀nù kọ́. Ọlọ́ọ̀nù náà sọ nítorí pé ó ti bẹ̀rẹ̀ nínú ọmọ rẹ̀, wọ́n ti rí sáyẹn nínú àgọ́ ara rẹ̀. Àwọn sáyẹn náà ọlọ́ọ̀nù ni. Ṣùgbọ́n ọmọ láti inú oyún wá. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ ìbá ti rí irú àwọn àmì wọ̀nyí, ìbẹ́sí pé kí n sáré tọ oníṣègùn. Ṣé hepatitis A yẹn kì í má gbàlagbà? Má gbàlagbà, ọmọ eke ló ń sábà mójú. Pàápàá jùlọ ó lè jẹ́ pé ẹni tí ó wà nínú oyún, bóyá àyàdúgbò òbí tó ń gbé, bóyá kò rí àmójútó, kò ní ìtọ́jú tó, bóyá ìdọ̀tí nínú àárín ibi ìdọ̀tí rí ẹ̀gbin ló máa ń sábà là kọjá, bóyá kò ń gangan kò ní àmójútó ara rẹ̀ dáadáa. Dandan ni irú ọmọ bẹ́ẹ̀ kò ní irú àìsàn yìí. Tó ń fà á ó ní wọ̀nyẹn.
pàápàá jọ kó máa jẹ oúnjẹ tàbí kó wà níbi tí ìgbọ̀nsẹ̀ ibi tó bá ọmọ tó ń sùn ibi ìgbọ̀nsẹ̀ kó máa fọ òórùn ìgbọ̀nsẹ̀ símú tó pé ẹ tó ya ìgbẹ́ ẹ̀ dáhùn ní bóyá tó ti ní hepatitis A ni tàbí tó ti ní hepatitis B pàápàá jùlọ ibi tí hepatitis A bá ti common tó bá ti gbilẹ̀ jù ìbẹ́yìn tó ṣe pàdé kó ń tọ́ ya ti gbìmọ̀ pé oògùn tí ó lò tí òfin ní jẹ́ pé yóò mú nígbà tó bá dé rúùlù bẹ́ẹ̀ oníkórè tètè ara mọ́. kápó ti gbilẹ̀ ní agbègbè ibì kan téèyàn wá fẹ́ lọ síbẹ̀ kéèyàn tó níwòsàn lọ kó tó di pé ó lọ sí rúùlù bẹ́ẹ̀ torí kó máa ń ràn. ó máa ń ràn. hepatitis C ṣé kò jù báyìí lọ tiẹ̀ ẹ jẹ́ ká bó sórí hepatitis B. ṣé hepatitis B olókọ́mọ̀n jù tí a bá ní ká máa sọ pé mi ṣe sí mo nígbà tí mo bá ń ṣe sẹ́mínà lórí àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ tó bá tí wọ́n ti mọ tí mò ń sọ̀rọ̀ lórí abáṣọ̀rọ̀ nípa hepatitis B yẹn ti fi hàn pé ó ti gbilẹ̀ lára ẹni yẹn. ó ti gbilẹ̀. ẹlòmíì tí ẹ̀dẹ́gbẹ́ ọ̀nà ọ̀nù yẹn ti gbilẹ̀. bẹ́ẹ̀ ló ti gbilẹ̀ ó ti ní àìsàn yẹn ti wà nú ara rẹ̀ ṣùgbọ́n ó lè má ti ìfarahàn pé hepatitis B tó burú sí ni pé bí ìgbà tí yẹn bá ní HIV náà ni kò ní tètè fi ara yóò máa pẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ni àìsàn tí ń pani wẹ́rẹ́wẹ́rẹ́ bí odò tí ń sàn ni olóògbé àwọn fi àìsàn tó lágbára ju ara wa kọ́ wọn fi ṣe wá. àmín. àṣà ní kókó ìdí èyí tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé. wọ́n ti ṣe ojúbà olókùúta ní báyìí wọ́n ti ń sanwó sí mi lọ́kàn. wàhálà ọlọ́run fi àbúrò ẹ̀ wá. ẹ̀ka bá lè mú a tún bẹ̀rẹ̀ ní jọ́mẹ́jọ ní orí ẹ̀. sẹ́wọ́n ní hepatitis yìí ó lágbára débi pé ìgbà tó bá máa ṣe èèyàn onímọ̀ àkàrà máa ṣèyàn wẹ́rẹ́wẹ́ bí kó máa rẹ ẹni yẹn láti inú kó rí pé òun bóun bá fẹ́ jẹ ibi òpá òun tó bá ti bá wẹ́jọ kó jẹ́ pé omi lásán náà máa wú mu oríṣi àwọn nǹkan báwọn ẹni àwọn àìsàn wọ̀nyí tàbí tó bá lọ sí hospital tó bá lọ ìyẹ̀wò nínú ẹ̀jẹ̀ rẹ̀ sáwọn pé ó wà nínú ẹ̀jẹ̀ tó pé kíní yìí ní bí ó ṣe ń pa àwọn èèyàn lára ó lè wọ bí 10,000 tó bá ní kó lọ wo wọ́n pè ní viral load of hepatitis wọ́n ní kó lọ yẹ̀wò. bó ṣe pọ̀ ní àgbára rẹ̀ sí kó tó ní pàwọ́ máa lọ torí àkókò fún ti ọ̀sẹ̀ yìí ṣé ọ̀nà àbáyọ wà nípa ti tewétegbò ní God's Love Tradomedical Life Care Center tí Ọlọ́run fi takókò ẹ̀. mo sì lè dúpẹ́ pé about 37 mo sì ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì lọ sí Canada ní last week case of 5 litres 37 case olóṣì dàbà tí mo ti sẹ́yìn lọ ẹnìkan sọ̀rọ̀ náà pẹ̀lú mo forúkọ. ọmọ dàrúkọ ní tẹ́lẹ̀ ọmọ dàrúkọ. there are many gbogbo àti mo sẹ́ndì kìí ṣe Nàìjíríà o they are in Canada. ẹ bá ní ọlọ́ọ̀nù tó bá pe aago yín tàbí pe orú mẹ́ni ọ̀wọ̀ tí mo connect ẹ̀ mọ́ yín. tó bá pè mí ogún ẹ̀ ti wà nílẹ̀ jù báyìí. ó ti wà nílẹ̀ yóò gbà tó ọjọ́ mélòó oṣù mélòó ọdún mélòó kó tó di kókó mẹ́. oṣù mẹ́fà ni yóò fi gbàgbé tó ń jẹ́ ọlọ́ọ̀nù yóò fi gbàgbé pátápátá kábíyèsí rẹ̀ lẹ́nu màrí. tí àyè bá wà fún ọdún bá fẹ́ ká fi àwọn rìpọ́ọ̀tì ẹnìkan lọ́dún bá jọjọ́ mẹ́jọ àkó rìpọ́ọ̀tì àwọn àti tọ́jú àti bó ṣe jìnnà síra wọn sí àfihàn àkó pọ́ńtà ti ṣe bá rà lò lẹ́nu kọ̀ọ̀kan àfihàn wa. ọ̀nà àbáyọ wà nípa ti tewétegbò àbí bẹ́ẹ̀ kọ́ nípa tewétegbò ògùn ìbílẹ̀ ni ewé àtegbò dẹ̀ ni.